ẹ kúlẹ̀ là ń kára ilé ẹ káàbọ̀ là ń kéré ọ̀nà ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín àkàgbádùn lètò ètò wa làkàgbádùn. Ní ọ̀sẹ̀ tó kọjá a sọ̀rọ̀ lórí Àṣàkẹ́ àti Àjàní nígbà tí Àṣàkẹ́ súnlé Àjàní. Lọ́sẹ̀ yìí a fẹ́ wò ó bóyá nígbà tí Àṣàkẹ́ délé bàbá àti ìyá rẹ̀ fọwọ́ ra lórí ni àbí wọ́n sọ̀rọ̀ kùbákùgbé sí i. Kí ló ṣẹlẹ̀ nígbà tí Àṣàkẹ́ délé? Ẹ bá wa fìdílé nǹkan ẹ máa bá wa ká lọ. Bí bàbá ti jí ló ti pè yá Àṣàkẹ́, ó ní ọmọ rẹ̀ ò mà súnlé yìí lánàá, ṣó o mọ̀? Ìyá ní ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ tó wà lọ́hùn-ún ló sọ pé òun ó sùn. Ọ̀rẹ́ rẹ̀ wo ni? Ẹjọ́ mọ́ ni kò burú, ó dìgbà tó bá dé, ó ń bọ̀ wá bá mi níbí yìí. Tòun tẹnu rẹ̀ ní Àṣàkẹ́ sọ̀ nínú takisí. Bàbá rẹ̀ lé fùrù kọ̀kọ̀ sí pálọ̀. Ìyá rẹ̀ ti sọ fún un lẹ́nu ọ̀nà pé bàbá ń bínú o. Àṣàkẹ́ kí bàbá ò dáhùn. Ojúlógún pọ́ bí iná, ó ń wo Àṣàkẹ́ bí ẹni pé Ọlọ́run kọ́ ló dáa. Ẹ mọ̀ káàbọ̀, ẹ káàbọ̀ ná, kí lẹ wá ń dé sí? Ẹ bá máa gbé bẹ́ẹ̀, ẹ jọ̀wọ́ níbo lẹ sùn ọ jàre? Àṣàkẹ́ ní lọ́dọ̀ làbá ọ̀rẹ́ mi obìnrin ni sà. Lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ, ìwọ ò nílé tìrẹ ni, ilẹ̀ ló ti ṣú sà. Níbo lo wà tílẹ̀ fi ṣú? À ń jó ni sà. Ojójójó ò gbàgbé ilé tìrẹ. Kò sí takisí ni. Dákẹ́ níbẹ̀ ọmọ òlòṣì, onírìnkùnrin, aláìgbẹ́kọ̀ọ́, àjòjì tì ní ọmọ. Ìjọ ọmọ tó bá ní láárí lè máa sùn kiri báwọn. Ọjọ́ tètè ṣèyí tó bá fẹ́ ṣe, gbogbo ẹ̀ ló yọ sí ọ lára. Àṣẹ òwèrè báyìí ni ọ́. Bí mo bá mọ̀ pé lòṣọmọ báyìí ni ọ́ ni ò ní máa fowó mi ṣòfò kí n pé mò ń rán níléèwé, abunú, afọ́fùgbému, aláìlójútì. Àwọn ẹgbẹ́ ẹ wà ní yunifásítì, èyí tí ń lọ sílùú òyìnbó ń lọ. Òun jíjọ ẹlẹ́yà kiri ẹni ìyà kúrò níwájú mi, ojú ẹ̀ yóò já, ìwọ máa wò ó. Àṣàkẹ́ bẹ̀rẹ̀ sí ní sọkún, àwọn ènìyàn péjọ wọ́n bẹ bàbá pó ti tó. Ojú bẹ̀rẹ̀ sí ní ti Àṣàkẹ́, kò fẹ́ káwọn ènìyàn mọ̀ pé bàbá ń bá òun wí. Ó wọ yàrá lọ, ó lọ jókòó síbẹ̀, ó rojú koko. Bàbá tún sọ̀rọ̀ sí i, ó dára. Ó ṣe ò mọ̀ báyìí kí tún rí kó lọ sóde ìlọ́kùlọ kan, ó gbádùn mi tó aláìnírònú ara Gálátíà. Àgbẹ̀ ọmọdé lọ́wọ́ ọkú, ó níwọ̀n jẹ́ kóun rè ìtàlẹ̀ àtàn lọ́jẹ̀. Kó tó yàyàkuyànà ojú gbogbo ayé ni yóò tó ọ. Títí ilẹ̀ fi ṣú lọ́jọ́ náà, Àṣàkẹ́ kò bọ́ síta rárá. Bàbá lọ sóde, ìyá àtàwọn ọmọ yòókù wà nílé. Ọjọ́ ọ̀sẹ̀ ni wọn kò tilẹ̀ lọ sílé Ọlọ́run. Kì í ṣe ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ni wọ́n máa ń lọ, ìgbà tó bá ti wo bàbá wọn ní kó wọn lọ. Nírọ̀lẹ́ ọjọ́ yẹn, Àjàyí lọ sí Àṣàkẹ́ láti kí bàbá Àṣàkẹ́ kò sí nílé. Wọ́n ráyè sọ̀rọ̀ dáadáa. Àṣàkẹ́ ròyìn ohun tójú rí láàárọ̀. Àjàní ní a ò lè bá bàbá wí, ó fẹ́ràn rẹ ni, kò fẹ́ kó gbówó wọgbó. Owó wo ni mo fẹ́ gbé wọgbó? Ṣèbí mo ti jáde HNC. Bó bá dọdún tí ń bọ̀ mo lè wọ yunifásítì nígbà tèsì GCE mi bá dé. Ṣèbí ọdún yìí ni ìbá wọlé bí kò ṣe tèsì ìdánwò tí kò dára tó bí ó ti yẹ. Bóyá kò mọ̀ pé ẹnu tó lọ́kọ lè wọ yunifásítì ni. Kì í ṣe ìyẹn kò kúkú tí mọ̀ pé mo ti lẹ́ni tí mo fẹ́. Kò kàn fẹ́ kí n lọ gbé ń jobo láìrò tẹ́lẹ̀ ni. Òótọ́ ni o, a ò lè bá bàbá wí. Òbí láti tọ́jú ọmọ rẹ̀. Wo ojú tì mí láàárọ̀ yìí o, gbogbo ará ilé wa sì wá pélé mi lórí. Bàbá ń ké fatafata, wọ́n tilẹ̀ pariwo jù. Ohun tá a máa ṣe ni pé ìgbà tó bá wá síbi iṣẹ́ rẹ nìkan ló máa pẹ́ lọ́dọ̀ mi. Bí ẹ bá ti wà nínú ìsinmi tó sì jẹ́ ilé yín ló wà, ó tètè máa padà sílé ni. Àní wọn ò tilẹ̀ fẹ́ kí n jáde mọ́. Ìyẹn ò lè ṣe é ṣe o. Èwo ni tàì jáde? Wọ́n fẹ́ sọ ọ́ dẹlẹ́hà ni. Ọgbọ́n la máa dá sí o nítorí pé mo fẹ́ kó wá rí mi lọ́la o. Àṣàkẹ́ ní ìyẹn á ṣòro díẹ̀ o. Báwo ìjọ ti mọ̀ pé o ti kúrò lọ́mọdé? Kí nìdí ẹ̀ tí wọn ò fi fẹ́ kó máa jáde? Ẹ̀rù bá wọn náà ni. Ìjọ mọ̀ pé àbùkù nírú èrò bẹ́ẹ̀ jẹ́ fún ìwà lára. Ìyẹn ni pé o ò lè dá tọ́jú ara rẹ. O ò mọ ohun tó yẹ kó ṣe yàtọ̀ sí èyí tí kò yẹ. Bí ó bá tilẹ̀ lọ sóde yẹn ni pé ẹnìkan lè fi tipátipá mọ́ ṣe ohun tí ò fẹ́ yẹ kó ṣe. Ó yẹ kó lè sọ fún wọn pé ìwọ náà lọ́gbọ́n lórí, o sì lè tọ́jú ara rẹ. Ó yẹ kó lè jẹ́ káwọn òbí rẹ nígbẹ́kẹ̀lé nínú rẹ kí wọ́n lè mọ̀ pé ibikíbi tí o bá wà, o ní hùwà tí kò tọ́. Tó bá tètè máa fìyẹn yé wọn báyìí, bó bá yá ò ní lè ṣe fọkàn nígbà tí ọ̀rọ̀ pàtàkì mìíràn bá délẹ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ ní ohun òde òní tí kò yé àwọn òbí wa. Iṣẹ́ wa láti fi yé wọn. Bí wọ́n bá fún ọ lófin kan tí kò bójúmu, ó yẹ kó lè sọ̀rọ̀ káwọn náà lè kọ́gbọ́n sí i. Bí ó bá ń gbàgbàkúgbà, òun máyé le fáwọn tó tún bọ̀ lẹ́yìn rẹ ni. Ọ̀rọ̀ t'Àjàní sọ wá Àṣàkẹ́ létí. Ó ní òun rí pé òdodo ni àlàyé t'Àjàní ṣe. Inú Àjàní dùn. Bó tilẹ̀ jẹ́ pé ohun tí ó lè gbé Àjàní ló ń sọ fún Àṣàkẹ́. Síbẹ̀ ọ̀nà tó gbàgbé ọ̀rọ̀ náà kalẹ̀ wọni létí púpọ̀.
bí Àṣàkẹ́ bá lè mú ìmọ̀ràn yìí lò àti máa lọ sọ́dọ̀ Àjàní kò ní ṣòro mọ́. Kẹ̀kẹ́ bẹ́ẹ̀ ìmẹ́lẹ́dà àwọ̀gbà Àṣàkẹ́ lòun á bẹ̀rẹ̀ sí ní máa ṣàlàyé ọ̀rọ̀ fún bàbá òun ṣùgbọ́n pé dẹ̀dẹ̀dẹ̀ lòun yóò máa ṣe o. Ìjẹ́ tá a bá rò kọ́ ni à ń kan ọ̀run. Wọ́n fi pàdé sí ọjọ́ kejì nínú yunifásítì ní yàrá Àjàní. Ṣé Àṣàkẹ́ ráyè lọ rí Àjàní ní òwúrọ̀ ọjọ́ kejì? Ṣé bàbá Àṣàkẹ́ gbà kí Àṣàkẹ́ jáde nílé? Nígbà tí Àṣàkẹ́ pàdé ọ̀dọ̀ Àjàní, kí ni ó tún ṣẹlẹ̀? Kí ló ṣe níbẹ̀? Tó bá dijọ́ mẹ́jọ, a ó tún tẹ̀síwájú. Ó dìgbà.